ṣe pàtàkì ó ṣe kókó. Ayẹyẹ ọjọ́ ìbí Gíwá Ọládipúpọ̀ Ògúnlànà òun ni ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé. Gíwá Ọládipúpọ̀ Ògúnlànà wọ́n pé 50 ọdún. Ṣó ti rí tí ọjọ́ bí ẹ bó bá bá ẹ láyé orí ọ̀fẹ́ ńlá òun lórí gbà. Tó bá wá lágbára o àti pé àwọn èèyàn pé ó yá orí mi kún ẹ wá bá mi fa ẹni lọ́jọ́ bí mi jọ ṣe torí pé àánú ńlá báyìí òun lórí gbà wípé òun rí ọdún mọ́dún òun rí ọjọ́ bí ẹ orí ọ̀fẹ́ ńlá òun lórí gbà. Orí ọ̀fẹ́ ńlá ni Gíwá Ọládipúpọ̀ Ògúnlànà rí gbà. Wọ́n dẹ̀ ní ó yá o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin ẹbí ará ẹ wá bá mi ganu sílẹ̀ ní ẹni ibi tí mo ti wá ganu sílẹ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Highland òun làwà ẹ̀yin ará lé ẹni ńlá ló ń ṣe nǹkan ńlá. Gíwá Ọládipúpọ̀ Ògúnlànà ẹni ńlá ni wọ́n tẹ́ ẹ bá wọlé ẹ máa mọ nǹkan tí mò ń sọ tí ẹ bá rí àwọn tí wọ́n wà ń bì àwọn tó wá láti USA Maryland àwọn tó wá láti United Kingdom àwọn tó wá láti Dublin Ireland wọ́n ti pọ̀jù àwọn tó kékun àwọn tilẹ̀ wá yìí náà wà ń bì tẹ́ bá dẹ̀ rí wọn correct people tẹ́ bá ra aṣọ tọ́mú àti gèlè jókòó máa gbé kúrò lórí amóhùnmáwòrán orí sítórí èmi Àyìnkẹ́ Kújọrẹ́ ọmọ bíbí ní Wonderful Dayo Kújọrẹ́ ló máa jábọ̀ gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ ń bíbá ilé ni ó fẹ́ mísì ẹ ọ má lọ mísì ẹ yé ìṣọ́ tí ń gbórí ẹ má yí kúrò lórí Orísun ẹ jẹ́ ká jọ wo bí ayẹyẹ 50 ọdún Gíwá Ọládipúpọ̀ Ògúnlànà ó ṣe lọ. Àyìnkẹ́ Dayo. Ladies and gentlemen, with a shout and a clap, I present to you Gíwá Ọládipúpọ̀ Ògúnlànà. Ẹni ọdún bàbá láyé ó yẹ kó ṣọpẹ́. Ọlọ́jọ́ ìbí mo bá ẹ yọ̀ ó kú oríire. Alhaji Ọládìméjì Ibrahim Ọlọ́nàdé. Haji Ọládìméjì Ibrahim Ọlọ́lọ́dé. Tí a bá sọ wípé ọjọ́ ìbí kí ni ọjọ́ ìbí túmọ̀ sí yín sà kí ló túmọ̀ sí lọ́dọ̀ yín. Birthday ni ìjọ tó ń bí yàn so èèyàn ní láti celebrate it should be the happiest day of your life. So. Should be the happiest day. So tí bá sọ pé kí n bí yín kí ni ẹ wá bá Gíwá Ọládipúpọ̀ dúpẹ́ fún ní èní tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn. Àwa bá dúpẹ́ fún ọjọ́ ìbí ẹ̀ náà ni àwa bá dúpẹ́ pé ẹni tó bá bí tó bíyàn tó dẹ̀ wà tó lólé ayé tó rílé ayé lò tó wà successful so ó láti celebrate it and Gíwá is one of us ní America so. America lẹ́yìn náà ti wá bí ilé bẹ́ẹ̀ni Maryland to be precise. bẹ́ẹ̀ni. Maryland mo ń bá sọ̀rọ̀ látẹ̀kọ́. Maryland gbogbo wa Maryland ló ń gbé so and is a good person and one of us. Orúkọ mi ni Máyégún Táíwò Bísíríù. Máyégún Táíwò Bísíríù. Àti ìlú bo ni ẹ ti wá bá Gíwá Ọládipúpọ̀ Ògúnlànà ṣe ọjọ́ ìbílẹ̀ ni. Àti ìlú United Kingdom. United Kingdom àti UK lẹ́yìn ti wá síbí báyìí lẹ́nu báwo lẹ ṣe jẹ́ sí Gíwá ṣé ọ̀rẹ́ yín ni wọ́n ní àbí báwo. Gíwá jẹ́ Gíwá ẹgbẹ́ Bọ́ba Máyégún Aṣíwájú Akilẹ̀ Ìjẹ̀bú òun ni Gíwá ẹgbẹ́ wa. Bá wa ní pé kí n bi yín kí ni ọjọ́ ìbí túmọ̀ sí lọ́dọ̀ yín. Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tó ṣe kókó tí èèyàn fi ń ṣe àjọyọ̀. Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì tó dẹ̀ ṣe kókó so kí ni ẹ wá bá Gíwá Ọládipúpọ̀ ṣe lénìí. Àwa bá Gíwá Ọládipúpọ̀ ṣe ọjọ́ ìbí ẹ̀ lénìí àwa bá wọn dúpẹ́ fọ́lọ́run. Orúkọ mi ni Bùsọ́lá Ọlágúnjú. Bùsọ́lá Ọlágúnjú àti ìlú bo ni Bùsọ́lá Ọlágúnjú ti wá celebrate Gíwá Ọládipúpọ̀ lẹ́nu. Àti United States of America o. United States of America báwo ni gbogbo United States o. Wà ṣe. Báwo lẹ ṣe jẹ́ sí Gíwá Ọládipúpọ̀ Ògúnlànà. Mr. Gíwá wọ́n jẹ́ uncle mi ni. Sọ fún mi nípa uncle yín o. Wọ́n nice. We
Ayodele Ibrahim from New York City. From New York City. Monica Kigiwa. Ipe, welcome to 50th floor. 50th floor, yeah. Oh. Tu ẹ lára o. Ìgbà yìí o. Tu ẹ lára o. Ṣàlàfíà mo bá yín mà. Ẹ bá mi dárúkọ yín fára lé. This is Bola Yusuf. Báwo lẹ ṣe jẹ́ sí àwọn Giwas tí wọ́n ṣe nǹkan lẹ́nu? Dami Motimo, I've known Dami for over 2 decades. So I knew Dami first. Then through Dami I met Giwa. Kí ni ọjọ́ ìbí? Kí ló jẹ́ sí? Bible ní pé kárọ́tì ọjọ́ tó bí wa that we may apply it to wisdom. Congratulations on your birthday today. Celebrant, we wish you happy birthday. Orúkọ mi ni Ọlábísí. Orúkọ yín ni Ọlábísí. Àti ìlú bo ni ẹ ti wá bá Gíwá Ọládipúpọ̀ ṣe ayẹyẹ ọjọ́ ìbí lẹ́nu? Àti ìlú Èkó níbí báyìí. Èkó níbi tá a bá ń sọ ọjọ́ ìbí, kí ni ọjọ́ ìbí túmọ̀ sí lọ́dọ̀ yín? Ọjọ́ ìbí túmọ̀ sí ìrántí ìgbà tó bí wa, ayẹyẹ ìgbà tó bí wa, àti ayẹyẹ nípa nǹkan t'Ọlọ́run ti ṣe nínú ayé wa lọ́pọ̀lọpọ̀. Jàǹtùrù tẹ́ bá wá wọlé ńsìn, oúnjẹ wo lẹ fẹ́ jẹ o? Mo fẹ́ jẹ èbèrùpò Ìjẹ̀bú nítorí pé Ìjẹ̀bú ni wá. Ìjẹ̀bú ni ó yá, ẹ bá mi kí celebrant ọlọ́jọ́bí, ẹ bá mi kí wọn ní èdè Ìjẹ̀bú. Ọlọ́jọ́ ìbí òní ẹ̀wẹ̀ so wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Wé máa fi ọdún eléyìí ṣàṣemọ́ o lágbára Ọlọ́run. Àlékún oore, àlékún àlàáfíà, àlékún ọmọ, àlékún ìgbéga nínú ọ̀rọ̀ pẹ̀lẹ́mì gígùn lọ́lọ́run máa ṣe fún rẹ̀ kalẹ̀ lágbára Elédùà. Ẹ̀wẹ̀ so. Ọjọ́ ìbí, birthday. Yes. Ọjọ́ ìbí. Ọjọ́ arìnrìn tá máa ń rántí bí Olúwa ṣe pa wá mọ́ fún ọdún. Bẹ́ẹ̀ni. Ọjọ́ arìnrìn tí a máa ń rántí bí Olúwa ṣe pa wá mọ́ fún ewu àtẹ́lẹ̀ tá a mọ̀ àtẹ́lẹ̀ tá a mọ̀. Fast ọjọ́ ìbí jẹ́ nǹkan tó jẹ́ pàtàkì, like it's special, like every day is your ọjọ́ ìbí, every day you wake up you thank God. But that date is a really special day. Like being today is special day for Mr. Giwa. So that's why. Okay, nítorí náà la ṣe péjọ síbí báyìí láti wá ṣe kí ni, láti wá dansi aganu sí fún ẹ̀gbọ́n mi Giwa. Ọjọ́ ìbí ó túmọ̀ sí ọjọ́ tí èèyàn máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ ọpẹ́ ni, nítorí tí èèyàn bá wo ẹ̀yìn wò kó wo ibi tó ti ń bọ̀, kó wo ibi tó bá dé, ẹni yẹn máa dúpẹ́ gan lọ́wọ́ Ọlọ́run. Ó máa dúpẹ́ gan lọ́wọ́ Ọlọ́run fún àwọn oore ńláńlá tí Ọlọ́run ti gbé ṣe. Ọjọ́ ti pẹ́ láti oṣù àti gbogbo ẹ̀. Yes, ọjọ́ ti pẹ́, Ọlọ́run dẹ̀ dá sí. Àtọjọ́ tó ti mú ọjọ́ tó ti wù kó ṣọjọ́ bí láti fi ṣàdúrà, Ọlọ́run dẹ̀ gbàdúrà wa Èníkò, àwa ń bí everybody, àwọn friends wọn lọ látọ̀nà tó jìn, wọ́n dẹ̀ wá, wọ́n dé láyọ̀. Ọlọ́run tó dẹ̀ gbé wọn dé láyọ̀ ó máa ṣọ́ wọn padà. Wọ́n dẹ̀ ṣe fi ìfẹ́ ìdùnnú ràn sí dípọ̀, bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe fẹ́ràn gbogbo wọn. I will spell Jesus. Happy birthday, Deepak. It's a year of Jubilee, and the Bible says on the year of Jubilee, He said death shall be forgiven. I pray for you today that the debts, every spiritual debt, every physical debt, they are forgiven in Jesus' name. You will go from glory to glory, from higher to higher ground.
I'm waiting for you to celebrate you at the top. Happy birthday, Giwa. Ọmọ bíbí mi lè lò ṣe gbogbo náà. Bàbá Máyégún, ogun àkìlẹ̀ Ìjẹ̀bú. Owó lọ́kọ̀ọ́rọ̀ ìdààmú láti mú ẹrù délé nílé. Owó bàbá Tẹ́ni Ọlágíwà. Bàbá ìlú ni mo fẹ́. Bàbá tèmi ṣọlá mi kọ́lódé o. Ọmọ bíbí mi lè ṣe gbogbo rà kíwákíwá. Ìwà ṣe bíbí ló tẹ̀lé ló fi ń dáhùn lò. Bàbá hùwà ìdá sí ẹ o. Bàbá hùwà ìdá sí ẹ o. Ìwà wà bẹ̀rẹ̀ yọ sí wọn. Tó bá wà bẹ̀rẹ̀ yọ sáwọn gbọ̀nsẹ̀. Wọ́n máa máa yọra. Ẹ fẹ́ bá Gíwá Ògúnlànà dúpẹ́ lé lórí lẹ́ni. Ó pọ̀ o, àmọ́ àkọ́kọ́ àdúpẹ́ fún àlàáfíà. Eléyìí tó jú gangan nìyẹn, àlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀. Tábà ti dúpẹ́ yẹn, eléyìí tó kù àbùṣebùṣe. Fi èdè Ìjẹ̀bú ṣe ń gbọ́, ẹ bá mi fi gbàdúrà fún Gíwá Ọládipúpọ̀ Ògúnlànà. Ó ga o, èmi lẹ bèrè Gíwá. Èèyàn rí Gíwá o, èèyàn rí Gíwá. Èèyàn gidi rohùn wà. Mo dúpẹ́. Ṣé ń gbàdúrà rẹ ní Gíwá bọ́kàn rẹ̀ ṣe rí fún gbogbo èèyàn kó ń ṣoore fẹ́lẹ́ kó ń ṣoore fọ́hùn kó ń ṣe you're a good leader, you've been a blessing. Gíwá gbogbo ohun ìdáwọlé ṣó máa yọrí sí rere bó ṣe ń lọ ró ń bọ̀ ṣó máa lọ wo máa bọ̀ láyọ̀ ayọ̀ ọdún tuntun wéèmú yìí ayọ̀ ró máa fi ṣe àníkún owó Gíwá àníkún ọlá Gíwá tirẹ̀ máa dayọ̀ wo wá sí yìí sí ọ̀rẹ́ mi yẹn wí Ọlọ́run fún ẹ ayọ̀ ṣó máa lò pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n ní rí wàhálà lórí ọmọ o wọ́n ní rí wàhálà lórí aya o Gíwá ayọ̀ ni I'm so happy to be here. Ẹni ọdún babaláyé ó yẹ kó ṣọpẹ́. Ọlọ́jọ́ ìbí mo bá ẹ yọ̀ ó kú orí. Nǹkan tí ẹ wá fẹ́ dúpẹ́ lé lórí lónìí pé àbúrò yín wọ́n pé 50 ọdún lórí ilẹ̀ alààyè. Olúwa ṣeun nítorí tí àánú rẹ̀ pọ̀ títí láì. Mo lè rántí nígbà tó wà ní higher institution he has many challenges tó pọ̀ táwọn èèyàn gan rò pé ó ti kú dẹ̀ ní. Bọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ fún oore ọ̀fẹ́, mo dúpẹ́ fún àánú, mo dúpẹ́ fún ojú rere, mo dúpẹ́ fún ìfẹ́ tí Ọlọ́run fi dá sí títí di ọjọ́ òní. Ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ ló ti kú, ọ̀pọ̀ ló ti lọ, ìmọ̀ Ọlọ́run dá Ọládipúpọ̀ sí, mo dúpẹ́ gidigidi. Mo dẹ̀ wá gbàládùra pé kẹ́mi ẹ̀ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ibi tó wà yẹn kókó rè kó wálé, ká má gbé òkú wọn wá sílé o, kì má fojú sọkún wọn, kì má fara gbàwẹ̀ ọmọ, gbogbo wa ká dàgbà ká dògbò. Yes, I'm with the co-celebrant. Wọ́n ní kí n má sọ pé assistant mọ̀ pé co-celebrant. And it's actually our 20th anniversary, 20 years anniversary. Congratulations! Thank you. Yes, báwo lẹ ṣe ń pò báwo lẹ ṣe ń pò pọ̀ báwo lẹ ṣe dì í mú. It's been God all the way. Ọlọ́run ni. It's not our doing. Nítorí ẹ̀ ló fi dàbẹ́ pé orin Àpèkẹ́ Ọlá yẹn ó máa ń mínísítà sí mi gan. Wípé ó padà já síre, ó padà já sáyọ̀, àánú ló mú wa lọ́wọ́ dání débi ìṣerere. It's not our doing, it's not by our making, it's just by the grace of God. So it's just been God all the way. You know, mo máa ń sọ kankan, it's in my saying, everybody that knows me will say, Ọlọ́run bá wa rìnrìn àjò ayé wa. So when God works with you, right? He will always walk you through and walk you to the right place. Ògúnlànà Ọládipúpọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà pẹ̀lú celebrant ẹ kú oríire ní sà. Ẹ ṣeun gan ni. Ṣàlàfíà lẹ wà ṣe ń gbádùn ara yín. Mo ń gbádùn ara mi o. Èní ni ọjọ́ ìbí yín lọ́wọ́lọ́wọ́ báyìí kí lẹ̀ ń rò kí ló ń sọ sọ́kàn yín. Mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni lórí oore tó rọrùn ṣe fún mi. Ó kọjá òye tèmi gan. Àwọn tó wà nígbà ilé ìlú ó yà mí lẹ́nu gan ni. Mo mọ̀ pé yóò máa pọ̀ díẹ̀ ṣùgbọ́n mi ò rò kó máa tó yìí. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo dájọ́ ọjọ́ pé àwọn tí mo dẹ̀ pé wọ́n jí bí láti àlàáfíà Olúwa ṣeun.
Giwa Dípò Ògúnlànà tó ṣe 50th lady ó gbà ládùúrà a ṣe 60 a ṣe 70 a ṣe 80 a ṣe 90 a ṣe 100 tó bá dé 120 kọ́lọ̀ ṣe bó bá ṣe fẹ́. wọ́n lè ṣànkún gbà. rárá o. Bíbélì náà ló sọ pé ó ní on the year of Jubilee only debts will be forgiven. So I pray that any debt, be it spiritual, be it physical, be forgiven in his life, in our life, in the name of Jesus. Giwa ó ṣọdún yìí wàá tún ṣọdún mi o wàá ṣe ètò pọ̀ o wàá ṣe ètò pọ̀ láyé o èmi àti ẹ àti gbogbo wa àjọ ṣàmọ́dún àṣọdún pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọn ní wẹ́ẹ̀nì kankan tì inú wa ẹ̀yin náà tẹ̀lé ń bá wa ṣe event àníwá yín tí o tá a bá ṣe ń pè yín a máa rí yín so tẹ́yìn náà bá dẹ̀ nídìí wa ọlọ́run á jẹ́ káwa náà wà available fún yín. mo gbàdúrà pé ọlọ́run máa fún wọn ní ẹ̀mí gígùn.
Gíwá Ọládipúpọ̀ Ògúnlànà at 50 ayẹyẹ tó ní kìmí, ayẹyẹ tó dùn, àwọn ayẹyẹ kàbìtìkàbìtì, àwọn ayẹyẹ ńláńlá ohun rèé o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lè sórí ní ayé yìí tó o bá ń ṣe àwọn nǹkan kan tún máa tún ṣe àwọn nǹkan kan mo ní kó máa ṣe yẹn máa gbàdúrà sẹ́lẹ̀dá ẹ̀ máa bẹ orí ẹ̀ pé ní ayé yìí jọ ìwọ orí mi ẹlẹ́dàá mi ìṣẹ̀dá mi báwọn lówó nú ayé báwọn ṣe nǹkan rere nú ayé torí wo owó la fi ń ṣe gbogbo nǹkan owó la fi ń do something gbogbo nǹkan tó wà ń bí ilé ni mo mọ̀ pé ẹ̀yin náà ti rí owó àpèkánukò òun ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni yìí ó yẹ Gíwá Ọládipúpọ̀ Ògúnlànà torí pé àwọn èèyàn sọ nǹkan ribiribi nípa wọn dẹ̀rí dájú pé ní ayé tó wá yìí máa ṣe dáadáa má ṣe dáadáa sáwọn èèyàn má máa lára ọmọlàkejì ẹ ibi tó bá ti rí pé nǹkan rere wà tí wọ́n sì kẹjọ máa ṣe rere pọ̀ kẹjọ máa pàdé ara yín lókè lórí tó bá ń ṣe nǹkan tó bá jẹ́yàn tó dáa àwọn èèyàn ní wá yẹ ẹ sí wọn ò dẹ̀ ní máa sọ nǹkan ribiribi nípa ẹ̀ lẹ́ni mo rí dájú wípé èèyàn gidi ni Gíwá Ọládipúpọ̀ Ògúnlànà èmi náà wá ń fi àǹfààní ìgbàdúrà láti iléeṣẹ́ Orísun wípé ẹ̀mí yín tó rí 50 ó máa rí 60 ó máa rí 70 ó máa rí 80 ó máa rí 90 tẹ́ bá ti pé 100 àtúmọ̀bá yín gbàdúrà sí iye tí ẹ bá fẹ́ kọ́lọ́ ṣáà má jẹ́ kẹ́ ẹ lo gbogbo ìgbésí ayé yín nínú àìsàn nínú ìnira lágbára Ọlọ́run gbogbo nǹkan tó ń pa yín lẹ́rìn kò ní pa yín lẹ́kún láṣẹ Èdùmàrè gbogbo nǹkan tó ń pè mí náà lẹ́rìn ó ní pa mí lẹ́kún gbogbo nǹkan tó ń pa gbogbo èèyàn olólùfẹ́ wa ní ilé gbogbo èèyàn olólùfẹ́ wa lórí ìṣubú nǹkan tó ń pa yín lẹ́rìn pátápátá kò ní pa yín lẹ́kún láṣẹ Èdùmàrè ayẹyẹ yìí dùn ó láàrin mo jẹ mo mu mo ganu sóríṣiríṣi nǹkan àwọn tìjẹ̀bú ó gbà lé nítorí pé celebrant ọmọ Ìjẹ̀bú ni gbogbo olólùfẹ́ mi ní ẹwà ẹ jẹ́ kí n máa lọ àbí mo try mo fún yín tán mo gbé lásán lẹ́rọ pé mo gbé gèlè ni mo fún yín bí gbogbo ẹ ṣe lọ bí gbogbo ẹ ṣe bó ṣe kún fọ́fọ́ Àyìnkẹ́ Kújọrẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí ní Wonderful Dayo Kújọrẹ̀ ẹ darapọ̀ mọ́ mi lórí gbogbo ẹ̀rọ ayélujára mi pátápátá lórí Instagram àti Àyìnkẹ́ Dayo Kújọrẹ̀ Facebook ẹ like page mi Àyìnkẹ́ Dayo Kújọrẹ̀ Twitter tá à ń pè ní X nsìn @Tosin Kújọrẹ̀ TikTok @Àyìnkẹ́ Dayo Kújọrẹ̀ láyọ̀ láti máa fi pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀. We wish you happy birthday.